Ọlọ́run lókè ọ̀run. Orúkọ mi Prophet Michael Olohumbe, Àkàndé Olódùmarè, olùdásílẹ̀ ìjọ Lord God Liveth ní nọ́mbà 8 Akíọdé ní ọmọbọ̀gẹ̀ nọ́mbà 8 Akíọdé Òjòdúbágà. Mo gbàdúrà fún gbogbo ènìyàn lónìí gẹ́gẹ́ bí ìríjú àti ikọ̀ Ọlọ́run wípé láti òní lọ gbogbo ìpọ́njú tó bá ẹ wọnú oṣù yìí ọ̀run mú omijé ẹnu ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run. Gbogbo ìwọ tó ń wò mí níbikíbi tó bá rí àmì ṣe láti wákàtí lọ nínú oṣù tuntun tó wà yìí, ohun tó ti dé Ọlọ́run lé lórí tó dàbí bó ṣe ti kọ̀ lórúkọ Jésù kíá ọ̀run ṣe fún ẹ. Nínú oṣù tó wà yìí mo pàṣẹ fún ẹ̀yin ìṣẹ̀dá tí ayé ti dá dúró sójú kan, ẹ̀yin ìṣẹ̀dá kan ti tọ́jú àṣeyọrí yín sínú agbára.